Aku ojúmọ́ o, ẹ káàsán, ẹ kálẹ́ níbi tẹ́ bá ti ń wò wá. Màá fẹ́ kẹ́ bá tẹ bọ́tìnì pupa yẹn òun ní subscribe, ẹ jẹ́ subscribe sí YouTube wa kẹ́ lè bá máa rí fídíò wa wò dáadáa. Oyiladuba Eegun Nla. Akamo Ekun Oyiladuba. Egungun Oyiladuba Ìlú Okeira ni òun lẹ́yìn tó ń wọnú ilé akíyè ìlú àdòlọ yìí.
ìjọ ìta kéètì wa mẹ́ta la máa gbà lọ́wọ́ ẹ̀ nígbà mọ́dé àwọn àbá yìí lálejò. Wọ́n tó wá jẹ ó máa gbé lè bọ́lẹ̀ lóye Oyiladuba Eegun Okeira rèé. Iléyá àbíamọ ń pẹ́ lájò. Bàbá sàlẹ̀. Irú máa lè afẹ́lẹ́jà.
tí kan Oyiladuba Oyiladuba. Kábíyèsí ọ̀dẹ̀ o, ẹ bá wa subscribe, kẹ́ bá wa wò, kẹ́ bá wa share fún encouragement. Ẹ ṣé gidi gan, ìṣẹ̀ṣẹ̀ á gbé wa o.